ẹ jẹ́ kí n fún wa ní iṣẹ́ àánú tí èèyàn fi ń rí àánú gbà. Iṣẹ́ tí èèyàn fi ń rí àánú gbà. Wọ́n máa ń pe kinní kan ní àfòmọ́. Àmì mọ̀ sí àfòmọ́ igi, àfòmọ́ ewé. Tí a bá ti rí àfòmọ́ yìí, a wá oríṣi mẹ́rìndínlógún. Àwọn tó bá mọ ewé wọ́n mọ̀ pé no be wàsà. Èmi ó advice rẹ má lọ rà lọ́jà. Má lọ rà. Kódà ó bá travel lọ àwọn abúlé fún ara rẹ tó lọ wá tí ó pé. Bẹ́ẹ̀ ni. Kò common kó wá ní pé èèyàn kan ó wá ní oríṣi mẹ́rìndínlógún lọ́jà tí ó sì ní fìkan pé kan, tí ó sì ní ṣàbòsí. Irú èèyàn pọ̀ ìwọ Ọlọ́run ò sí o. Ṣùgbọ́n èmi máa fẹ́ ṣe àkọ́kọ́ lọ oríṣi abúlé mẹ́wàá tá fi wá pé. Bẹ́ẹ̀ ni, a kì í rà lọ́jà ní tiwa. A wà lọ ni. Ìmọ̀ ń gbà wá lọ́jọ́ méjì ọjọ́ mẹ́ta. Wọ́n ká sáré pé ajá fúnra wa tá a sì ń kọ orúkọ sí pé tẹ́lẹ̀ ni tí ò sí gbàlùgbàlù, tí ò sí ewu kankan bẹ́ẹ̀. Tó bá rí gbogbo ẹ̀ lọ́jọ́ kan pé bó ọjọ́ méjì ọjọ́ mẹ́ta, kódà bó ọ̀sẹ̀ kan lọ bá rí pé tó mọ̀ pé kíní ó yàtọ̀ síra wọn. Tó sì mọ̀ pé ó ti pé mẹ́rìndínlógún báyìí. Àwa àwọn gèdè. Ó ṣòro gùn o. Àwa gùn tí ó kúnná dáadáa. Àwa gùn mọ́ṣẹ́. A fomi dẹ̀. Àwa pupa. Àwa fi sínú gbá bínú pé wọ́n. Àwa gbé pamọ́. Ní tí a mọ̀ ṣe ni pé tá a bá lọ já gbogbo ẹ̀ á dà sí méjì. Gbogbo ẹ̀ á dà sí méjì. So ìdá kan á gùn mọ́ṣẹ́ bí mo ṣe sọ yìí. Ìdá kan yòókù á wá fi atare mẹ́rìndínlógún sí. Á wá jò. So ti yẹn ṣàlàyé wa. Tá bá ti wá wẹ ọṣẹ yìí tán láàárọ̀, èyí tó wà lọ́wọ́ wa á wá tẹ ní èjì ogbè. Á wá pe gbólóhùn rẹ̀ báyìí sí pé gbogbo igi ní máa ń ṣàánú àfòmọ́. Níbi gbogbo tí mo fojú sí tó lóore lónìí àti ìfọkànsí tó lóore, kán bẹ̀rẹ̀ sí ni máa wá ṣàánú mi. Tó wọ́n. Bí èèyàn bá jẹ gbèsè, tó bá fẹ́ san owó tó nílò àánú, tó bá lo iṣẹ́ yìí tá a bá kì í délẹ̀ tá a rí ṣe fún pẹ̀lú àwọn ọ̀nà míì tá a tún lè gbé gbà. Tá a bá kì í délẹ̀ fún, yóò ra àánú gbà, yóò san gbèsè náà. Tó bá jẹ́ kọ̀ńtátọ̀ tó fẹ́ máa gbáṣẹ́ ni, yóò máa rí iṣẹ́ gidi gbà. Tó bá jẹ́ oníṣòwò, yóò máa ta àtàjèrè ní kíákíá. Tó bá jẹ́ ẹni tí ọ̀nà físà dí mọ́ ni, ọ̀nà ó ṣí ọ̀nà là. Iṣẹ́ rẹ̀ pọ̀ gbogbo nìṣe ni. Ṣùgbọ́n ó base lórí àánú. Kí èèyàn rí àánú gbà. Ó dájú ṣùgbọ́n Olódùmarè dájú jùlọ. Nọ́mbà mi ni 070 31 56 31 86. Ire o. 070 31 56 31 86. Ire o.